he go die. If he kill Fúlàní, he go kill Yoruba. I swear to God. If the government no come arrest Sunday or this time, Fúlàní no dey allow you. I swear to God, God dey punish you. Orí òpè so yíyá wèrè ni àbí kò sí lórí ni. Ọlọ́run. Ó ti ń rúgbó bọ̀ gbogbo Yorùbá ẹ jí gìrì ọmọ aládé ẹ má sásùn pìyè ẹ káàbọ̀ lórí ìkànnì Akéde Yorùbá TV òun náà la wà báyìí tí mo tún ti mú ètò mi wá fún wa fọ́nrán mi fídíò mi títún já rìnrìn lórí ayélujára ó ní mo tún mú wá èmi àyànfẹ́ Elédùmarè mo ti sọ pé lọ́tùnlọ́tùn báyìí ní ìmọ̀ yọ sí yín lórí ìkànnì Akéde Yorùbá TV News fọ́nrán tẹ́ rárá wò kékeré òun nǹkan kékeré lẹ pé ó jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kí n tó fi hàn yín ẹ má gbàgbé láti subscribe kẹ́ ẹ sì máa bá mi share rẹ̀ káàkiri kó lè máa jàǹfààní fún gbogbo ọmọ Yorùbá ọmọ káàárọ̀ oòjíire ọmọ aládé ọmọ ajìjàǹgbara kí wọ́n lè mọ̀ wípé ibi à ń lọ jìn lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ nípa ìṣẹ̀dálẹ̀ ọmọ Oòduà ká lè jí gìrì kí gbogbo wa lè fìgbànú kan ká fi jọ sọ̀já ẹ̀yin náà wo fídíò yìí yín fi hàn yín láìpẹ́ yìí ẹ subscribe síbẹ̀ kẹ́ lè máa rí mi wò léròkèrè lórí bí bá tún ṣe ń mú wá lórí bí ṣe ń lọ nípa ìṣẹ̀dálẹ̀ ọmọ Yorùbá mò ń bọ̀ náà. Assalamu alaikum fulbe no hande no harakaje no aiki Sunday Igboho. So you don't come back. And I hear they shout about Fúlàní. Sunday Igboho your papa too simple. I swear to God, you know if you do Fúlàní anything. Wallahi, Ori Ope, I swear to God, if the government not put more for here, I swear to God, Sunday Igboho, you go carry big problem for Yoruba land. I swear to God. I swear to God, this time if you say they kill Fúlàní like that time, this time, I swear to God, Yoruba people may hear me well. I swear to God, you know they leave you. You know they leave you like that, oh. He go die. If he kill Fúlàní, he go kill Yoruba. I swear to God. If the government no come arrest Sunday or this time, Fúlàní no dey allow you. I swear to God, God dey punish you. Orí òpè so yíyá wèrè ni àbí kò sí lórí ni. Ọlọ́run. If you say Fúlàní ó bàjẹ́ Yoruba ó bàjẹ́ gọ́gọ́ ẹ̀ Ọlọ́run èmi mo sọ́kù ní èmi Fúlàní gọ́gọ́ ni èmi Fúlàní gọ́ngọ́ngọ́ ni Ọlọ́run so yíyá wèrè ni Sunday Igboho or try you go see the thing why they happen this time you know they allow you wallahi God dey punish you. Iná ti gbọ́ báyìí ẹ ti rí tọ́mọ àtọ̀húnrìn wá kan tí wọn ò níran tí wọ́n ń sọ sólóyè ọmọ Adéyẹmọ Sunday Igboho wọ́n ń dúnkokò mẹ́mí ọmọ Adéyẹmọ wọ́n ń dúnkokò mọ́ Sunday Igboho wípé àwọn ń bọ̀ àwọn yóò rán àwọn agbénipa àwọn yóò rán àwọn apani àwọn yóò rán àwọn adigunjalè àwọn ẹ wo gbogbo ohun tó sọ kalẹ̀ ǹjọ́ sì wáyé kọ́ ọmọ Yorùbá tó wá sọ̀sùn pé èso yẹ ká wá fọ́ lẹ́rán ká tó máa wòran ni kò yẹ ibi tá a ti wá ń sọ wípé ká fi gbànú kan ṣoṣo ká fi sọ̀já báyìí ká tira wa lẹ́yìn gbígbẹ kẹsẹ̀ ń fọwọ́ tilé ká tira wa ló sùsù ọwọ́ ibẹ̀ làwọn àgbà kan nílẹ̀ Yorùbá náà tó ti ń dúnkokò láwọn náà tó ti ń sọ wípé bò ní tọmọ Adéyẹmọ ṣe jẹ́ mò ń bọ̀ wá yín mú fídíò yín mú fọ́nrán tó náà yín mú wá fún yín lójú mọ́ máwòrán Akéde Yorùbá TV News ẹ kàn bá mi share rẹ̀ ẹ bá mi fọ́n káàkiri ẹ subscribe sí kàn nìyí kẹ́ ẹ lè rí mi wò ńgbà bá tún múyùn wá àgbà ọ̀jìnmí nílẹ̀ Yorùbá àwọn náà tún dúnkokò mọ́ Adéyẹmọ náà lórí pé kí ni ìdásílẹ̀ ọmọ Yorùbá yìí náà ni gbogbo wọn ń jà lé lórí mò ń bọ̀ yín tún mú fídíò ọ̀hún wá láìpẹ́.